Ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín o. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ gbogbo yín pátá mo kí. Àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́ àròyè lẹ́rò ẹ̀rín ràrókú. Àrólówó, àrókọ́lé, àrógbáyé ṣe rere ẹ̀rín ràródànù. Gbogbo wa ní fìpọ́njú lólé ayé o. Gbogbo ẹni tí ń bẹ láyìíká àbítẹ tí ń gbétò yìí lọ́wọ́ ẹ fẹnu kẹ́mú, ẹ fẹnu mẹ́nu, ẹ fètè métè, kẹwàá sẹnu yín kẹ́mú. Ẹ wo àwòrán yìí, wọn ò mékọ tẹ́yìn pè lọ́dọ̀ tí yín, àmọ́rúkọ táwa pè ní ewé àmúranjú. Àwọn àgbàlagbà ní àmúranjú kì í yanni lálẹ́ kákọ̀. Àṣírí ń bẹ lára ewé yìí o. Ewé yìí ọ̀wá sọnù o, kìí ṣowó tọ́pẹ́ títí bí àṣà àwọn ará Kútọnu, wọn ní kọ̀pẹ́ títí. Wọ́n bá sọ pé ọ̀pẹ́ títí kò jìnnà ní jẹ́ bẹ́ẹ̀ o. Ní àzọ́ bẹ́ẹ̀ Nàìjíríà, wọ́n hó gbàjú fún ni. A ní kí ní jẹ́ ọ̀pẹ́ títí. Ẹ gbọ́, ewé yìí ẹlòmíì gbà ṣọ́ọ̀bù ọjà ọ̀tá mẹ́. Ẹlòmíì kọ́lé ìgbafẹ́ kò lérò. Ẹlòmíì gbọ́jà kalẹ̀ kọ̀rẹ́ ní bèrè kí ní ń tà. Sórí ewé yìí níbi kọ́ yín léṣe gbàǹkọ̀gbì mẹ́ta. Nǹkan mọ́kàndù lẹ́ẹ̀mẹ́ lónìí. Tí Ọlọ́run bá tó láyé wà, á tó mọ́kàndù lẹ̀. Títí táyì sọ pé ẹ má sì mí gbọ́ o, èyí wọ́n sọ fún yín lónìí, èmi kásẹ́ pé fún yẹn ni o. Tíbi fún wa ní sẹ́mẹ́tẹ̀ẹ̀ta ni mo wí o. Ẹ̀pọ̀ kan mo fẹ́ fi lẹ́mẹ́lú ẹ̀hók méjì. Báyìí bá tó wà lọ́la, a tó fi kan lẹ́nu. Báyìí bá tó wà lọ́tọ́ la tó fi. Báyìí bá wà lọ́la, a lè fi méjèèjì yókù lẹ̀. Ewé àmúranjú. Ẹ lọ wá ewé yìí kọ́ pọ̀. Ewé kan bẹ wọ́n ń pè ní ewé wáwá. Ewé wáwá òun náà pọ̀. Ewé kùyá òun náà pọ̀. Ewé iná ìbáà jẹ́ pupa lórí, ìbáà jẹ́ funfun lórí, kọ́sà ti di ewé iná. Ewé èsìsì, ewé tètè pọnlá, ewé ìnabò, ìnabìrìkọ́ ìnabò. Ewé adóòsùsù. Ẹ ti wá. Ẹ wá
egbò agbárí ẹ̀sìn. Orí ẹṣin ni mo wí fún yín dáko eré èèyàn o. Èyí sì dá pé o ẹṣin us òyìnbó rẹ̀ mọ̀ sọ̀hún o. Ẹ lọ wá agbárí ẹṣin. Kọ́dà bí ojú àtàǹpàkò lọ yọ wà ń bẹ. Ọkà bàbà agolo mílíkì kan. Funfun rẹ̀ mílíkì kan, pupa rẹ̀ mílíkì kan, àgbàdo funfun mílíkì kan, àgbàdo pupa mílíkì kan. Agolo ni mo wí o. Tọ́jẹ́ pé àgbàdo ní òkun náà àgbàdo tí wọ́n ti ń tẹ̀lé mi lọ. Tí ẹ béèrè pé ta ló wà nínú odò tí ń domirú èmi ọmọ yín náà ni Lúkúmọ̀nù ọmọ Àyándáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìyẹ́ agbe méje, ìyẹ́ àlùkò mẹ́fà, ìkó dídẹrẹ́ ẹyọ kan. Tá bá kó gbogbo ẹ̀jọ tó wà nínú apẹ tuntun tán pẹ̀lú ẹyẹlé tó funfun nigínigí á ṣàdúrà sí ẹyẹlé yìí yọ pọ̀ àti àṣetà á pa sórí àwọn kan á wà gbé sí ààbò ó di jíjó. Ṣé ẹ ti jó? Àbẹ́ ń jó lọ́wọ́. Ìyá ayé mọ̀mọ́ ìgbà o, bẹ́ẹ̀kú ọwọ́ ọ̀sọ̀ àti ìgbà o. Olùrìgbà ìgbà ọlọ́mọ mọ̀mọ́ ìgbà o. Olùrìgbà ìgbà ọlọ́mọ mọ̀mọ́ ìgbà o. Bẹ́ẹ̀kú ọwọ́ ọ̀sọ̀ àti ìgbà o. Àfídé ọlọ́jà ẹyẹ. Akí màmádé o, ọlọ́jà ẹyẹ. Tí a bá jó tán ẹ lọ lọ́múlọ́mú. Ṣọ́ọ̀bù tó gbà tí kìí tajà àbí àyè tó gbà tí àwọn èèyàn ṣe kí ló ń tà ń bẹ. Ọwọ́ àwa oyin ìgò kan ẹgbẹ̀lẹ́bẹ̀ lẹ́nu ọ̀nà méjìlá ẹ̀sẹ̀ sí o. Ẹ bá ti gbẹ́ ilẹ̀ ẹ túgò yín kan sí. Iṣẹ́ yẹn ẹ̀dá méjì ni ẹ̀dá ìlàjì sí. Ẹ ti dá sí ó ti bá oyin ó ti bá lò pọ̀. Ẹ wá ṣe wá iyọ̀ tá a fi ń sebẹ̀. Ẹ wá iyọ̀ pọ̀ ẹ tù sí bámúbámú. Ẹ wá ṣe wá ẹ̀ pẹ̀lú. Ẹ bá ṣe bẹ́ẹ̀ sẹ́nu ọ̀nà ẹ bomi wọn omi tútù ẹ tó á lọ àárín ibi tí ẹ ti ń tajà tàbí ká sọ pé ní ṣọ́ọ̀bù àárín ẹ gbẹ ẹ ṣe bẹ́ẹ̀ náà. Ní agbára Ọlọ́run ó dúpẹ́ fọlọ́run. Ìyá ọkùnrin sì fi kún o. Eléyìí jẹ́ part 1 ẹ gbádùn mi sẹ́. Amúranjú kì í yan ní lálẹ́ kákọ́. Ooo jìgbìjìgbì o ń bọ̀. Àìbá àmọ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. A fẹ́ béèrè nípa ìrìn àjò yín àbí ìtọ́jú ara nípa ewé àtegbò. Tẹ́bá ní a bá parí ẹ̀ bàbá ní a bá fi díẹ̀ tẹ́lẹ̀ gbé ẹ̀yin lẹ́sàn owó rẹ o. A kì í bá àmọ́ ẹ lè pe nọ́mbà mi pé ó ń kọ bísíbísí àgbè sí bísí o kọ́ọ̀lù pọ̀ bẹ́ẹ̀ o torí ẹ̀sìn máa tọ́ ìwà yóò wọlé. Nọ́mbà méjì péré ni mo á fẹ́ fún yín ń fún yín ní ti Nàìjíríà kan fún yín ní ti Kútọ́nù kan ẹ̀mú ọ̀dọ̀ ṣàǹgbọ́ tí a bá darapọ̀ mọ́ pọ́pílìkì ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ̀ láǹfààní àti béèrè béèrè kankan ẹ̀ kàn jẹ́ mẹ́mbà ni. Tí a bá darapọ̀ mọ́
private owó lẹ́ẹ̀ fi wọlé ẹ sì máa sanwó lóṣù àǹfààní tí bẹ́ẹ̀bì yẹn kì í ṣe kékeré ẹ bá láàlá kan bá béèrè ẹni wọ́n sọ fún yín wọ́n sọ ohun tẹ́ ẹ sì sí láì gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan àwọn àǹfààní yìí náà tún wà ṣùgbọ́n tó ń jẹ́ ni pé ẹni tó wà ní public kò kọ́ láǹfààní yẹn ǹjẹ́ gbọ́ tẹ́ bá wà ní public ẹ má sẹ́ndì sticker o ẹ má sẹ́ndì fídíò o kẹsì má sẹ́ndì líǹkì gúrùpù kankan wá bẹ́ẹ̀ o tẹ́ bá fẹ́ sẹ́ndì fídíò àdúgbò ìtọ́ba àánú gúrùpù tẹ́ bá wà ẹ pè é pé kí wọ́n wo fídíò bóyá kọ́ wà ń bẹ wọ́n àpúrúfù yín ṣùgbọ́n pé kẹ́kọ̀ọ́ finúfẹ́dọ̀ kẹ́ ju àtẹ̀yìn àti fídíò yín ìta ni ó sì jẹ́nu ìlú kiri tóbi kọ́ máa lo fi tiẹ̀ o bílù sì kéré náà yóò lo fi tiẹ̀ so òfin inú public òun la sọ fún yín tí ẹ dé private gan ọ̀sáyé pa sẹ́ndì nǹkan kan ó sì jẹ́nu á dára fún wa o ọ̀nà dàlẹ́ mọ́ wa lọ́wọ́ o ẹ dáwò ẹ dúpẹ́ fún Ọlọ́run ǹjẹ́ gbọ́ báyìí ẹ dúpẹ́ fún Ọlọ́run a máa tẹ̀síwájú lórí yòókù ní ọjọ́ mi ẹni tó bá wà ní private wọ́n láǹfààní àti béèrè bá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tá a ti filẹ̀ lọ́kọ̀ ọ̀jọ̀kan tí ọba yé wọ́n láǹfààní àti béèrè lórí ẹ̀ tá a ti ṣàlàyé fún un bẹ́ẹ̀ tó jẹ́ pé ní tó bá wà ní public kò láǹfààní rẹ̀ rárá kọ́kàn gánmọ ẹgbẹ́ mi eré o.